òrèrè ojú tí wílì tí wílì òrèrè ojú tí wílì tí wílì nígbà tójú ń sunkún àìrí òrèrè ojú ló ṣẹfà fún ojú tójú bá mọ́lẹ̀ kedere ẹ̀là. Madamu. Ó lo ìyàwó rẹ̀. Èmi fi ṣe pé ẹni tó bá yára lògùn gbé e because ìyàwó mi ti wà desperate jù ni wọ́n fi pé tí n bá tètè lò ó ṣe ṣe kóun náà padà lò. Yóò mọ̀ pé níbi tá a lówó dé tá a bá fẹ́ kọ́ ilé 10 láàrin 3 months a máa kọ́. Really? So why you. ṣé ti yẹ ẹsẹ̀ family property yẹn àwọn document ẹ̀ ńkọ́. Document rẹ. Jẹ́bi bó ṣe máa ń ní mi lára yẹn tó ṣe máa ń threaten life mi o fẹ́ lé o fẹ́ gbá o fẹ́ àwò tó ṣó fẹ́ kí n lọ rob bank lórí ọ̀rọ̀ yẹn. Mo mọ̀ wọ́n ara mi ni mo ṣe rọra ń ṣe bí mo ṣe tó so it's either you take me the way I am. Tó bá mọ̀ pé o fẹ́ gbé ìgbé ayọ̀ àti àlàáfíà pẹ̀lú ìlú ilé mọ ọba rẹ̀. Ọwọ́ ni wọ́n fẹ́ wọ́n lọ́bìnrin fún òun ní ìdòwò lẹ́yìn owó owó fún mi. Bẹ́ẹ̀ni Madamu, Daddy, kọ́kọ́ ṣẹlẹ̀ kíni kan. Ṣé o ya wèrè? Mo mọ̀ gbọ́dọ̀ wọ́n rí ni. Àwọn wà fún wa. Ẹ dákun ẹ fúnra hàn kọ́mọ́ bá gbọ́mọ̀ bá fọ́nṣu ẹni wàá gún wọn lágbo ṣiṣẹ́. Well, this is the toy the Lord has just provided for me. Wọ́n sáré yẹ ṣáájú náà máa fẹsẹ̀ kọ́ tó parí ṣẹ́ ń mí wọn ṣẹ́ ń báyé wọn ṣẹ́. Shalewa dé ọmọ tán. Shalewa dé ọmọ tán. Ìwọ nìkan bí ẹkùn apọ́kọ́ jẹ́. Shalewa dé ọmọ tán. Shalewa dé ọmọ tán. Shalewa dé ọmọ tán. Ìwọ nìkan bí ẹkùn apọ́kọ́ jẹ́. Shalewa dé ọmọ tán. Mẹ́ta tẹ́kọ̀ọ́ pọ̀ Shalewa Elebolo. Gbàǹjo ni nígboro. Èsì náà nínú dictionary kan pa alábàṣà yìí. Gbàǹjo ni nígboro. Ìwọ nìkan lọ́tún lọ sí ọmọ Shalewa kí ló dé. Gbàǹjo ni nígboro. Kọ́lọ́kọ́dọ́kọ́ rẹ̀ bó ládùúgbò. Gbàǹjo ni nígboro. Ìwọ ló nílànà bí ẹkùn apọ́kọ́ jẹ́. Àní máa ṣàwọn ojúlóge Shalewa. Owó lọ́wọ́ ẹ̀yìn ńlẹ̀ bàbá ló ní ọmọ lọ́la lóde ọmọge àṣànà olójú ṣánáṣáná kí ló wá dé torí jẹ síbi jẹ sọ́hùn gbogbo ejò jíjẹ ní fún Shalewa ẹ bá ní sọ fún kó má ṣe kánjú lábẹ́ gbóná Shalewa dé ọmọ tán Shalewa dé ọmọ tán. Ìwọ nìkan bí ẹkùn apọ́kọ́ jẹ́. Shalewa dé ọmọ tán. Shalewa dé ọmọ tán. Shalewa dé ọmọ tán. Ìwọ nìkan bí ẹkùn apọ́kọ́ jẹ́. Shalewa dé ọmọ tán. Mama toko abale jẹ́ o. Shalewa ma toko abale jẹ́. Malaka kila bakara o. Shalewa Elebolo. Kò sí bá ó ti ṣe bolo tí ò ní wù. Ìlò rere Shalewa. Ìyàwó ẹni bí ọmọ lọ́nu o. Mẹ́ta tẹ́kọ̀ọ́ pọ̀ Shalewa Elebolo. Gbàǹjo ni nígboro. Èsì náà nínú dictionary kan pa alábàṣà yìí. Gbàǹjo ni nígboro. Ìwọ nìkan lọ́tún lọ sí ọmọ Shalewa kí ló dé. Gbàǹjo ni nígboro. Kọ́lọ́kọ́dọ́kọ́ rẹ̀ bó ládùúgbò. Gbàǹjo ni nígboro. Afolabi.
ṣé ọ̀rẹ́ dáadáa ni kí n bí ẹni àbí ọ̀rẹ́ bù? Because mo mọ̀ ẹ́ dáadáa. Forget the fact that we are not from the same family. But ti di ara ẹ̀ bí mo dẹ̀ mọ̀ ẹ́ dáadáa. Mo dẹ̀ pé mo tútù ẹ̀ dáadáa. Mo dẹ̀ follow ẹ̀. Because back then in UK, back when in UK, bí ẹ̀mẹ́ta ló pè mí tí mo bá àwọn girlfriends ẹ̀ ṣe video call. So what's up with my brother? Òun ló jọmọ́ mi wá o tó tún pupa. Ìwọ ló pupa tó fine bí mo ṣe èmi lọ jọ bàbá ní tèmi. Wọ́n tó wá fine. Kò bá obìnrin kankan sọ̀rọ̀ kò tiẹ̀ kò pè mí rí pé ẹ̀gbọ́n mi ẹ bá girlfriend mi sọ̀rọ̀. No. Na mo tó wá dancing. Èmi sọ pé mi nìkan mo notice. Wọ́n mi tó wá ń sọ fún mi. Nítorí sábúrò mi ṣe báyìí. You think you are getting younger? Man, you need to wake up. UK tí mo wà. Gbogbo tax ṣe pọ̀ tó. Táwọn san tax everything. Ṣòro pé iṣẹ́ tí mo ṣe nǹkan mo fi ń gbéra. Ọmọ mo já ni. Àwọn ọmọ yẹn wọ́n ṣe sùn fún mi now. Wọ́n ṣe sùn fún mi. Why are you doing this? Ẹ̀gbọ́n, ọ̀rọ̀ nígbà yìí ti sùn. Every day mo máa bá sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ sọ yìí. As in, I am tired of him. Mi ò mọ ọkọ tó ń ṣe o bóyá kí n bá sọ̀rọ̀. Èmi àti pàdé mi a máa lọ sí club tàbí ká lọ sí ibi tá a máa ń chill tàbí máa ń ṣe fàájì. Èmi lè gbọ́ wọn méjì. Siji gbọ́ mọ ẹyọ kan wọn máa ṣe bí àrìndín ni. Ó rí pé ó gọ̀. Ìgbọ́gbọ́ wọn méjì ò tún sọ lójú mi ó gọ̀. Sọ pé sọ́rí sá ó gọ̀. Ó máa sọ́jú ìpògbọ́ wọn méjì tèmi ò tí ì rí kan gbígbà tí mo ti dé. Ẹ̀wọ̀ ẹ̀fì ẹlẹ́ ẹ bá sọ̀rọ̀. Ó ń ṣàfà kò ń ṣe pásítọ̀. Kọ́ ọ máa dọ́ọ̀la rẹ̀ kó lè lè you be fine boy. Mi mọ̀ kó tó ń ṣe bóyá tẹ̀yìn bá tẹ́jú dé yìí tẹ́ bá lè bá sọ̀rọ̀ ó lè change o. I don't know what is wrong with him. Okay, Siji, what do you have to say to this? But ṣé nítorí conversation yìí lọ ṣe ní kí wọ́n sí. Ṣé kò tó ń torí ni? Like really? Really? Because of this conversation lẹ ṣe ní ẹni nǹkan tó wà important ẹ fẹ́ bá mi sọ níta. Now I'm getting angry. Ìwọ ń wojú mi. Ṣé mi yọdún tó wà láàrin mi àti ẹ ṣá? It's not even about that. The thing is that you just took me to the lowest of the low. I can't just believe you have this conversation with me. It is funny. No, it's like I'm dreaming. Don't pick that call. Receive call. Don't pick that call. Sorry. Òun work out kó wá jẹ́ ẹ̀gbọ́n. Náà ìpọ́ mọ̀ ẹ́ ti yá wèrè o. Ẹ̀gbọ́n bó ṣe ń ṣe nìyẹn. Mi mọ̀ nǹkan tó ń ṣe bóyá. Àbúrò mi tí kò ń ṣe 6-7 years mo gbà lọ́wọ́ ẹ̀. What you say is still a mystery to me. Anyway, Siji, we should feel like it. Siji, why are you doing this? What the hell is wrong with you? I'm even surprised you're telling me to advise him. Not even about him, okay? A man of me pay, but if you don't me pay like it, when it's like okay. So now you're telling me to advise him come back okay. No, tell me, ọ̀rọ̀ jágbàjàgbà wo ni wọ́n tún sọ ní gbogbo ẹni. Níwọ̀n tó jẹ́ pé láti kékeré ló ti fẹ́ yàwó at the age of 12 or 13 or 14. Ọpẹ́lọpẹ́ pé mo fàdúrà tọlọ́run tiẹ̀. Ọpẹ́lọpẹ́ pé mo jágbe. Ṣé bóun náà ló ṣe títí tó jẹ́ pé tí ò bá ṣọpẹ́lọpẹ́ Ọlọ́run lára ẹni. Ṣé ìlọ́dọ̀ tí wọ́n lọ ẹ̀ bó ṣe ń gbé dúdú kọ́ ló máa gbé pupa gbé yẹ́lò gbé green mo mọ̀ pé gbogbo obìnrin ló máa ṣe. Òun náà bala fi bẹ́ẹ̀ yìí ta ní pé kò rán òun ni kò rán ẹ bá mi bá ilé ìsọ. Ọ̀rọ̀ tí ibi tó ti máa gbọ́ ẹ bá mi bá sọ. Okay, Shiji, if there's any problem, check it man to man. Because no more to share. I know you're very okay moment láti kékeré. Now, tó bá ní jẹ́ wípé o ti ní trauma pẹ̀lú obìnrin rí tó dẹ̀ affect psychologically, you could visit a shrink. Jẹ̀bi òun sọ fún ẹni kó ṣàlàyé fóun. Bẹ́ẹ̀ gbọ́n ẹ̀. This is so funny. This is so funny. So who is laughing? Who is laughing? It is. I'm not laughing either. Because I can't even expect you both having this conversation with me over and over again. And mom with something over and stop making a mountain out of a molehill. Why? I don't understand. There's something called preference. So preference, it should just shut up. You don't talk. Preference ìwèrè tó máa ń sọ lójoojúmọ́ nìyẹn. Preference ìwèrè. Ẹ̀jọba mi ẹ bá mú wọn wá. Gbogbo preference ni mo like. In fact, all the preference are my preferences. Bẹ́ẹ̀ ni mo sọ pé àwọn all the preferences. Let me choose one. Let me be the one to choose. Because mi ò lè máa dúró ọdún mélòó. Ṣé wọ́n ní ìgbà tó bá gbé 45? No, mom, it is my life. Did you just tell me it's your life? No, did you just? Is it telling me it's his life? No, because that life you
bá 45. Because right now, words cannot even describe the anger I need towards you. I am serious. You are my brother, and I think at the point, I need traits. I don't understand why you are me. You are a man, and you should understand me more better than mom. But even you, self, you are even putting petrol into the fire. Look at what you are bringing on this conversation. You are not disturbing this place. What? Only about the matter for telling you, but what are you talking? You should understand the fact. Only about 40, 45, Abby. Only about 40, 45. I know your plans. Over there, you better see it there. Give me a tinny tell you back to the only leg from Mako. It's not your plan for me, my worry. If you need it. Nínú ojú ẹ̀rí mi yìí, tó bá kàn tó fi kíní ẹ̀ kan go, èmi fúnra ní ọ̀pọ̀ nídìí ẹ̀ báyìí, máa tì í bọ̀ go, bí ṣe wọn máa ṣe lélẹ̀, wà láì wá dà bímọ. Ni mo wí bẹ́ẹ̀. Okay, I've had it. And ṣe ẹ sọ fún mi mọ́mí, èyí wù mí òun ẹni o. Tó bá ti tó tán ti bá rí ẹni tí mo like, I will definitely bring her home. But right now, mi ò tí ì rẹ̀ ẹni tí mo like, so can we just end this conversation? We cannot end it. No, tó bá mọ̀ ipò ti yòkóbó, wà á pè mí wà sọ fún mi pé mọ́mí mo ti yòkóbó o, mo kàn déédéé rí pé kíní yìí ò ṣiṣẹ́ mọ́. Màá mọ ibi tẹ́mi máa darí àdúrà sí, mo mọ àwọn ibi tí mo lè wọlé sí, níbi tí ilẹ̀ dé lọ́jọ́ yìí, tí dẹ́gbẹ́ tí wọ́n bá fún ẹ ní àgbo burúkú tàbí ìmú, kíní ẹ máa dìde, tó bá bá anybody pàdé lọ́nà báyìí, ó di ìkòbà kó yá ni, bẹ́ẹ̀ ni mo dẹ̀ sọ, tó bá dẹ̀ jẹ́ kan yòókù náà sọ fún mi èmi mo bí ẹ. No, at this point, no. Number one, Siji, Monsuru, and the other one, Tensoye, my brother is not into such. But the thing is, never you talk to our mom that way. You know what she went through. Only this woman, don't go agree, don't share everything. So don't you ever talk to my mom that way again. This be responsible. Is this is my mom, I do not shop when I'm harassing. That's just it. Mom, it is fine. Then send yourself the embarrassment and get a woman. Right. Send yourself the embarrassment. Are we done? We're not done, and you don't ask us if we are done or not. I'm still the father of this house. So you listen when I talk to you. How dare you to ask us whether we are done or not? Ọmọdé tí ń bà mí, ṣé ń ṣe pé bóyá tẹ́lẹ̀. So, babe, mo fẹ́ kó fún mi lérè ṣáàzì. Bá mi ṣeré, jẹ́ kára mi yá. You understand? Kò sí mo fẹ́ lọ́wọ́ yìí. Bọ̀dá, ṣé ìrìn àti báyìí ṣeré ní ìṣe wàhálà o? Ṣùgbọ́n ìpàmí pẹ̀lú wọn pé kí báyìí ṣeré. Èyí ti sọ fún mi iye yẹn fún mi. Ṣé ẹni fún mi lówó ni? Ó fọ́ ni. Èsì wà láǹpa owó náà má jẹ́ ń tẹ̀. Lóòótọ́. Tó bá bá mi ṣeré, máa náwó fún ẹ. Ohun kan tó kàn ṣe mí ni pé mo fẹ́ kó bá mi ṣeré, as in mo nídẹ̀ẹ́ tó máa bá mi ṣeré, tára mi máa yá gágá, ó ti yẹ, máa náwó fún ẹ. Owó kọ́ ni problem mi, ìwọ kò múnú mi dùn. Ṣeré bọ̀dá, àti báyìí ṣeré nìkan ni kókó, máa báyìí ṣeré ẹ̀rù àbáyìí. Really? Ṣeré kí mo bá bẹ̀rẹ̀ pẹ̀lú orin tán, yín máa mọ̀nà ilé rin. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, ìyá yìí sọmọ jáńjálà náà ni ló sì gbogbo yé èkó yìí. Ìwọ yìí máa rántí orúkọ rẹ̀ gan pàápàá. Ojoojúmọ́ bẹ́ẹ̀ ni a máa pè mí pé ó yá Salewa o, máa bọ̀ mo fẹ́ rí ọ o, máa bọ̀ mo fẹ́ ìwé mo jẹ́ kí mi sọ̀rọ̀ jù. Ǹjẹ́ abọ́ sórí pápá náà? Ọ̀gá rẹ̀ rí yẹn gẹ́gẹ́ ni mi ò fẹ́ mọ̀. Ọmọ ìlú mi ní ilé mi. Mo ti dọmọ ìlú ẹ̀ báyìí. A ti wọnú ara wa. Tí bá parí pẹ̀lú ẹ̀, máa gbé ìwọ jẹ́ kára rí tó jàre. Ó yẹ mo fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ni thank you for rest of mo bóyá máa kí. Bọ̀dá, ìbá mi sùn látẹ̀yìn jàre. Ṣé bọ̀dá àkọyè bọ̀dá. Shalewa Elebolo, ohun tó bá wù mí ní ẹ̀wí. Top right. Abilinko. Afana. Ma yo ni la nkin le. Iṣẹ́ wora ni ọmọ àlè lọ́mọ tí mo gbé. Ẹkùn yo. Mo ti jí látàárọ̀. Mo ti sọ̀rọ̀ sọ́ra àwọn ku mi olórí bu ni wọ́n. Bí mo ṣe ṣe tó kò tó rárá. Mo ṣáà kò tẹ́ fíìmù kò tẹ́ ra pé mo ń wọbi kankan. Ẹ̀sìn tí ẹ̀sìn lélẹ́yìí mi ìdẹ̀fẹ́ sẹ́sìn mo ti jánu gan. Ọmọ ẹ ló wá ṣe é báyìí tó ń láàbù mẹ́ tó ẹ̀jẹ̀ fẹ́ tẹ̀ wọ́n rí. Kí wàá bẹ́ẹ̀ ni? Ẹ ṣe òun pé wọ tó bá ń wọlé lẹ́ẹ̀kan kò lè wọlé tọ́lọ kò lè gba yín ìṣẹ̀ lọ. Ṣàánú mi. Báwo ni a máa ṣe? Mo ti paná. Mo ti paná. Má rush baby. Èmi Shalewa Elebolo.
yé ló ṣe kí n wá pẹ́ síbi mi lọ́tọ̀ lẹ́tì. Jésù! Ṣùgbọ́n kò kí ní ní kí ní tóbi jù mí lọ ṣe rí. Papa mi sinimá pa mi. Kí ni bàjẹ́? Mo sáwọ́ náà pé kí ní tóbi ẹ̀dọ̀ bí ìfàlà kọ̀kọ́. Wọ́n orí burúkú bọ̀ lónìí. Ayé rẹ̀ bàjẹ́ lónìí. Kí ni? Ẹ̀dùn náà ṣé gbogbo mo kà sílẹ̀ ẹ̀rín ni mi fi mí rín. Ẹ̀rín lọ̀rọ̀ mi gbà. Wo tó bá mọ nǹkan tó fi ju ẹ̀rín lọ ọgbọ́n kan tó sọ wọ́n paná ìkíní wọlé ìkejì wọlé wá ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé wọ́n ṣe kankan lọ́jọ́ ilé ọ̀rọ̀ yẹn stupid. láì ṣe bébì. Ọ̀rọ̀ Kẹ́mi sọ stupid àbí kí ló sọ? Wo wá bè é ṣe pé mo mi complain o mi complain fún yín o mi complain fún o mọ̀ pé sọ fún ọ ni mi ò paná kó bá tiẹ̀ rí kó bá rí alákọ̀ọ́kọ́ ni kó bá rí ìdíwé bó sì ṣe mí tí ló dàbí pé kí mi dákú ètùmọ̀ níbẹ̀ ni o kó bá rí ẹlẹ́ẹ̀kejì àṣì ló mi kàn ẹ̀ fún mi. Àbókìní. Mi mọ̀ bóyá àbókìní ṣe náà pa náà. Wọ́n náà ló ní pé o máa ń gba iṣan pé kò sí iṣan tó lè gbà. O ní iṣan kúkúrú, iṣan gígùn, iṣan gbígbẹ gbogbo ẹ̀ ló ń gbà. Ṣé kí wá ló wá ṣẹlẹ̀? Ó dé láwé ò kí ń rọ̀. Àrọ̀ mi rọ̀ pé complain èrò rárá. Ṣé o charge bátìrì ẹ̀ dáadáa tó ń kó lẹ́nu ẹ̀? Ó ní kò yé wa. Ẹ̀rà ìṣèbìnrin ni ṣèbí mi ni mo jáde kí mo padà wálé kí mo wá fọ̀rọ̀ lọ yìí èsè ìbìnrin kó bá dọjọ́ mìíràn náà òun bá ṣe mí láti ta màá kà sára lẹ́nu wa sọ fún yín bí mi. Táwọn olùtókù wa bá ti dé àjẹkọ́ mọ̀ pé kọ̀ọ̀kan báyìí ló ṣe. Irọ́ èsè bí iye ni o kí ló máa ń ṣe yín láṣìírí ni. Èmi ò láṣìírí o tẹ́pọ̀ díẹ̀ tí bí àkíyèsí pé wọ́n gan sí bọ́lá wọn lẹ́jọ́. Bá mi mú fóònù ọ̀rọ̀ ìrìn àdé bó ṣe lè kí ló máa ń ṣe ọ̀nà sẹ́yìn kí mo sọ̀rọ̀ fún ọ̀sọ́dẹ̀ ni mí ni. Ẹ ṣé mi wọ́n jí káwọn yòókù wá mọ́ mi. Sàlẹ́nu mi kan. Ṣùgbọ́n lọ́jọ́ kìíní àná kò lẹ́nu mi báyìí. Pẹ̀lẹ́ lọ́mọdé ṣẹlẹ̀ lọ sí kíchìn kó lọ wọ́n mọ́ mi. Ṣèyí tó máa mu wọ́n bí true kó tún mọ tó bá mu a tún charge padà iṣan yẹn a tún ṣe kí ni a tún sí. Kí mi mọ̀ ṣé mo jọ́ ọmọdé ni ẹ̀bọ́n ọmọdé náà ń mọ́. Ó máa fi charge. Ó lè charge dáadáa ni. Olúwa tún ṣiṣẹ́ tá a tún máa rìn bẹ́ẹ̀. Wàhálà ní kó ra rin ṣàbùsí rin pọ̀ ó bá tún dọ́là mo tún mi jáde mo tún mi jáde èmi bínú orí ni ìmọ̀ wọ̀rí màá kọ́lé mọ́ yín lára orí rin bàjẹ́. Èmi Shalewa Elebolo. Mo lè wá dúró látàrọ tó ti ń pè mí. Jókòó náà gbà tó kì í ṣàlejò. Mọ́mí ọ̀rọ̀ tí mo bá wà ń ṣòro ìjókòó wa. Kí ló mean by that? Àti pé mo kàn jùlọ síbi kan ní mo kàn ní kí n sáré yá kí n wá rí yín. Mo kàn fẹ́ rí yín briefly. Mo ṣe ìwé àní jókòó sọ. Rárá mọ́mí ẹ má bínú mà. Ọ̀dà mo gbọ́ kọ. Mọ́mí ẹ jọ̀ọ́ mà mi ò fẹ́ kẹ́ ẹ rí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ibi àfojúdi mà. Kò possible kí n disrespect yín. Ọmọ dáadáa ni ẹ. Yes ma. But mọ́mí mo fẹ́ sọ fún yín pé ọ̀rọ̀ Siji ti sún mi. Mi fẹ́ máa tẹ́ra mi mọ́ lọ́rùn mọ́. I don't want to do that. Kò sí point pé mo ń force ara mi mọ́ because kò like me obviously. So ó ti sún mi. I'm a beautiful lady, so ó sure pé mo máa rí èèyàn tí ó máa nífẹ̀ẹ́ mi tó dẹ̀ máa accept mi. Mọ́mí ẹ má bínú mà mo ti try tó mo ti ní sùúrù tó ẹ jẹ́ kó wáyà wò tiẹ̀ síwájú tó nífẹ̀ẹ́ kí mi náà lè wọkọ̀ tèmi náà síwájú kò sí wàhálà bẹ́ẹ̀ ẹ ṣe gbọ́dọ̀. Òkè òótọ́ ni orí sọ. Máa wá rí weekend ma. Fún mi díẹ̀ ṣì gbọ́ nǹkan tí mo fẹ́ sọ. Honestly, mo máa padà máa dá mo ṣe dá yìí. Ẹ kí mo tún wá fẹ́ ṣe gẹ́gẹ́ bí òbí àti àbíàmọ́. Àbí kọ́ ìkó ọ̀rọ̀ yìí ṣe ti ní ọgbà. Kí ìdẹ́kẹ́rẹ́ pẹ̀lú ọkùnrin kan
lẹ́yìn àwọn ọ̀rẹ́ tí mo mọ̀ tó mọ̀ wá kó lè má ṣe kọ́ yòókù torí wá ní mo mọ̀ pé kì í ṣòkòbó mo mọ̀. ẹ̀rọ gidi tó lọ lọ́wọ́ àwọn dáadáa lọ́mọwọ́ ìjọ mo tún dá ní. Mama, ẹ̀yin la fẹ́ rí. Láti lè fẹ́ rí mi báyìí ṣé kò ṣe increasement lè fẹ́ sọ because a ṣe bẹ̀rẹ̀ yí èyí ni. Ara lórí ọmọ Shalewa tẹ̀ mú wa yìí. Ọ Shalewa kí ló tún ṣe báyìí. Mama, ọ̀rọ̀ Shalewa ti sú wa. Kí ló ṣe? Ọ̀rẹ́ ti sú wa. Ó ní kí ló tún ti ṣe. Àǹtí ó ń dọ̀tí wa níta. Mama yín náà wo bẹ ṣe train wa now. A train ọmọ títí tí kò fẹ́ gbọ́. Kó máa lọ ṣe runs pàrọ̀ àwọn pàrọ̀ 112. Shalewa. Kó máa ṣe 15 12. Kò tí ń ṣe yẹn nìkan. Bí kẹ́rí pẹ̀lú ọlọ́kadà lẹ́ni. Kẹ́rí pẹ̀lú àwọn tó máa ń kó ìdọ̀tí ní bólà yẹn. Kò sí anybody tí Shalewa ò lè tẹ̀lé kó máa gbà kó mọ́ Ó ti ẹ̀ mọ nǹkan tó ṣẹlẹ̀. Ṣorí ó ń tẹ̀lé àwọn bólà, ó ń tẹ̀lé ọlọ́kadà àǹtí èmi gan máa ń ṣe mi kò kí n délé sọ ni. But mo máa ń charge wọn. Because wọ́n mọ̀ pé level wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni nǹkan tó bá yẹ kí lè rówó gbà lọ́wọ́ wọn nìyẹn. So òun máa ń ṣe tí ẹni ká ló mọ̀ pé ó máa ṣe ní 600. Ó lè máa gba 500 naira náà. Ẹ dẹ̀ wò pé irú ọmọ yẹn kò yẹ kó máa rí pẹ̀lú wa. So a fẹ́ suggest bóyá kẹ́ lè kúrò láàrin wa. Tí bá ní kí n ṣe bẹ́ẹ̀ náà ṣe rí nígbà tètè bí báyìí ẹ̀ ní sí bí báyìí. But the only difference láàrin ìwọ àti Shalewa ni wípé ó find it difficult láti learn. Kò tètè pick up at least ó ṣàní bẹ́ẹ̀ náà ṣe dọ́dọ̀ mi bí báyìí. Mo lè mọṣẹ́ tí mo ṣe fún yín mo bí mo ṣe train yín tẹ̀lé sáyé pick it up like I said earlier ó dà pé slow learner ni ẹ ká fún yín little more time èmi believe pé with time wo ìwọ mo pé ìwọ burú tiẹ̀ a ní kò ní sọ̀rọ̀ mo believe pé girl yóò máa padà catch up gbogbo nǹkan tẹ̀ ń ṣe gbogbo lifestyle wa ó strength ni with time ó máa catch up tábà ní ká sọ pé torí pé òkè ó sọ pé ó ń dọ̀tí wa ó ń ṣe kinní kan ká wá lè èmi lárí kò sẹ́ni tó mọ̀ lára ṣẹ́dẹ̀ máa wò ṣe local level tó wà yẹn who knows ọ̀la ó lè jẹ́ pé gbogbo ló máa fa gbogbo láti pé àgọ́ everybody máa bí abẹ́ńbẹ́ ẹ máa fojú local wò àwọn local ẹni mo máa ń jáwọ́ gbà mí o ó ní kankan tí mo rí lára ẹ tí mo fi gbé wọlé èyí náà mú kẹ́mi náà kẹ̀rẹ̀ bẹ́ẹ̀ yẹn. àwọn wà surprise wà tó tún kọlà sóhun gbogbo ẹ̀ lá. ẹ máa wo ìyẹn but nǹkan tó fẹ́ mú wọlé fèmí ọ̀hún òun ní ẹ̀rẹ̀ mú pé kò sí bóyá máa dọ́wọ́ tèmi tí kò ní dọ́wọ́ tí yín kí la wá fẹ́. Mama ṣé Tina àti Fọlákẹ́ ó jẹ́ kẹ̀mí pa àwọn travel ṣá. Surely travel without my permission. Gbogbo nǹkan tó ń ṣe lọ́hùn yẹn nígbà ni mo fún wọn ní information tó máa lò. Really? Ọdún fẹ́ ṣàbòsí. So ilẹ̀ fún wọn connection wọ́n dẹ̀ wá ń ṣe packaging fáwa bíi pé Ọlọ́run bíi báwọn náà lọ gbé connection yẹn wọlé. Bí mo ṣe ń connect ẹ̀yin bíbá ni mo connect àwọn lọ́wọ́. Wọ́n lè ṣe kọ́kọ́ lẹ́yìn mi. Trust you. So Mama time wo nálẹ̀. Kò sálẹ̀ o òru ni o àwọn pípẹ́ máa dé láti 2 a.m. lọ́mọ land ẹ̀mọ́ pé international lọ sí ìdálẹ̀ so ó yá ẹ tètè múra ẹ̀mí gan bí mo ṣe wà yìí mo lọ change room everything. Kò sí problem àti rẹ̀. Èmi ẹ̀ ní dá ṣe èmi gan máa bá yín ṣe. Ìtọ́jú wa mú ti. Ìyá máa ò fẹ́ gbà o. Ó bẹ̀rẹ̀. Susie. Ọ̀gá o. Drink ẹ̀. Àbó mu drink mo ni. Yọ̀ mo ṣe mọ̀ ọ́ra. Mo jẹ́ mo ní kí n fi sùúrù ṣe ni kó má lọ fi pé. Feel at home tó ń ṣàlejò. It's good to see you. Yes, same here. You're looking good. Am I? Gbogbo ìlú ìlẹ̀jàre. Mo fẹ́ lè máa wo ìwà rẹ̀ ẹ̀yin ti exfoliate pa. Jọjọ mo ṣe wà yìí mo ṣe ìbẹ̀rẹ̀ ayé mi ni o because ọwọ́ táwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn wa tó ń gbé tí yóò bá dúró dáadáa máa gbáyàn sí gbé mi lẹ́yìn kẹ́ni bọ̀dí gbá mi sí anywhere because àjọ máa rọ́ọ̀kì táwọn yìí ayé ń gọ̀rọ̀ náà wẹ̀. Àwọn ọkùnrin kan àdúrò wọ́n pé àwọn náà lọ gym ká má lọ gbà mú wa lọ́wọ́. Ẹ bó ṣe wà. Ṣé kí ló ń ṣẹlẹ̀? Jẹ́ kí n ra sọ̀rọ̀ ṣé ọmọ ẹ̀gbọ́n mi ká má lọ fọ́gùn wọn lórí. Dúnà mo gbá olówó lórí tí mo ṣẹ̀ṣẹ̀ rí eléyìí. Okay. I know you're gonna get angry, but I came in like a week ago. 1 week ago ni wọ́n ti dé ìlú tó dẹ̀ yọjú sí mi. Ẹ pàdé mi o. Susie máa bí mo ṣe dé ìwọ náà mọ̀ sí mọ̀ wọn láti secondary school tó máa wá gbogbo ọ̀rẹ́ wọn pátápátá
akátá ló fẹ́ kí n rí. Àti pé mo ní mọ́mí ẹ̀ wò kí ni ti ná mi lówó. Because all our friends náà máa ń lọ, you must give them something. Of course. So lọ́rọ̀ kan ṣe àkókò take care family kó tó kọ́ àwọn. No family ni wọn náà Susanna. Lọ́jọ́ títí àkọ́kọ́ pẹ̀lú orúkọ ẹ̀sìn tó ní pé no ní I'm not Susanna, I'm Susan. Susan, yeah. Má bà má má. Ó pẹ́ tó ti lajú òṣì kan tí ó bọ̀ sí. It's true na Susan. Ó tó ṣe pọ̀. Ó ní Susanna. Àbórí pẹ̀lú. Ọ̀rẹ́ mi, báyìí ká sọ̀rọ̀ fọ̀rọ̀ lẹ́ o. Àní ṣé ìrẹ̀ wà nílé? Kò sẹ́ni bòdì. Àṣé inú ilé ìjọ kí ló dé? Ṣé ò ń tàn mí ni? You want to tell me now pé o ti marry? No, I'm not married. Really? Yes, really. Bó ṣe já tó èmi ti fi pé wà á ti wá ọ̀bọ kan tó máa command ẹ pé. Excuse me. Marriage is a thing I'm dive into like that. You need to be ready. I need to be ready. I need to be educated on this. Nah, but I mean, we are going now. I'm not very weird. I'm not me with Burumo. Well, for now, I'm going to I want to work on it. I want to. I can't talk on the maintain. So, you are saying we're not married, but to marry Akata. Kí wá ni mo ṣe? Mo marry ni ẹ náà. Ó bàbá gbàgbé ẹ̀ jàre fọ̀rọ̀ lẹ̀. Ó gba la mọ̀ reason tẹ̀ ṣe fa kata. Ó yìí máa fẹ́ black ìyàn dúdú bí tèmi báyìí. Why are you talking like this? Ó yẹ kó pé ṣe bẹ́ẹ̀ náà bí mi sí. Kí ló mọ̀ bí mi sí bẹ́ẹ̀ ni? I'm sorry. Èmi ti ní ìwé kémi tó lọ. I know, but the thing is, lè gbádùn òyìnbó tó bá fẹ́. Báwo lè fẹ́ máa ṣe dáná fún ẹ? Àwọn kí n má tẹ̀ mi ò gbádùn ẹ̀ o. Bí kí n dé láti ibi iṣẹ́ kò tí rẹ̀ mi. Màá rò pé mo wà láfíríkà. Akúngbọ́. Baby, your food is the microwave. Ó ti ẹ̀ ṣe try àtẹ̀ tó bá tẹ̀ sí oúnjẹ wá. Yeah, máa gbọ́ tí máa tún á dé microwave. Kí ni wàá bá ń bẹ̀ mo lè bá cake. I mean from òyìnbó. Màá ní mo kú o. Ó kú kankan. Ó lè kó greens jọ. Kò sígbà tó ní fẹ́ dúdú ló máa fún ẹ ní gbogbo oúnjẹ wa yẹn. Ìwọ náà rí gbogbo gẹ̀ bó ṣe wà ń bẹ̀. Àwọn kan tó máa jẹ́ kó stable dáadáa nìyẹn. Kó jẹ àmàlà, kó jẹ iyán, kó jẹ bá. Ká má fọ̀rọ̀ lẹ sọ̀rọ̀. Ọmọ ara wa bẹ́ẹ̀ ti kún. Tó yàrá bá kó rẹ̀ dànù. Àwọn ló àmúṣe àdán kí ló ń ṣe ẹ̀rọ ẹ̀ṣẹ̀ ní kó jà. Bámi tó bá gbé sọ́mi kan bó ṣe wà ẹ̀ máa gbé ẹ̀ṣọ́ bẹ̀rẹ̀. Láti yọjú láti jọ wa bí a mi gbé súnmọ́ nígbà. O fresh tó ìgbà yẹn o ti fresh gan sí. Ẹgbẹ́ yẹn jàre gbójú kò lára tèmi àwọn bàbá ẹ̀ lè mi dé pẹ̀lú. Yes but tó bá gbọ́rọ̀ wọn ni àwọn ọmọ mi pọ̀ nílẹ̀ àná ọmọ ètò ohun ẹ̀ ní òye. Bóyá gbọ́mọ̀ fún mi. So but presently gbogbo wọn ò sí ara wọn ti jáde but not to worry má bẹ́ẹ̀ pẹ́ ó tẹ̀ ní particular one òun ò tí ì jà bẹ́ẹ̀ ni ó sì fẹ́ mi dáadáa mo fi pé yẹn gangan ni tọ́wọ́ bá bà wá mọ̀ pé ó fọwọ́ kankan. Ó dá mi lójú pé ó lè fún mi lẹ́ṣà. Of course. Ọmọ tó bá dà èyí tí ò ń ṣe kú lò. Kò tiẹ̀ sí ètò jẹ́ṣà ní gbogbo àwọn ọmọ mi but ọkọ̀ fẹ́ ń jura àwọn lọ ni nǹkan àwọn kan ti ń ṣiṣẹ́ ti pẹ́ àwọn kan wọ́n wà medium àwọn kan ṣe é ní tẹ́ pé tíẹ̀ ni wọ́n tẹ́ pé ṣọmọ tí wọ́n bá débẹ̀ wà mọ̀ pé wọ́n máa dá ìpadà báyìí ni. Èmi fẹ́ máa sweat. Mo fẹ́ kó ṣe pé tí n bá débẹ̀. Àló ti di dandan ó ti yé òun la pè ní fẹ́ẹ̀m ẹ tó máa dá ìpadà ó ti yẹ pàdé. Pé àbí kí n bẹ load phone ẹ. Load phone. Ó tó máa gbà lọ́wọ́ tí ẹ gbọ́ gbé yẹn tàbí bá recharge fóònù àbí kí ni kò tún recharge fóònù ẹ̀. Ìkọ́ni wá ń bí ìkọ́ni fẹ́ mi pọ̀ o recharge phone ta ni. Kí ló fẹ́ sọ̀kọ̀ tó fẹ́ sọ̀kọ̀ tó fẹ́ o lè change. Anytime tó wà mí bàgán mi lè ló tán in the next tí mo ní over 200 or something kí ni tí fẹ́ rà fún mi. Èyàn tiẹ̀ máa ń change pé àgbà ti dé kí ẹ̀ change. Àgbà olóde I'm very young. Okay, you are young, I know you are 25. Bí ṣe pè mí náà ló ṣe kí n máa. Ẹnu ṣe sànjọ́. Láti wà tí mo ti gbé ṣó mú nǹkan tí mo gbé fún ṣá. Mo ṣẹ̀ṣẹ̀ wá ń bọ̀ nsìn. Ṣó mẹ́ tó dá dúró síbi báyìí láàlú òyìnbó fẹ́ rí wọ. Ìwọ wá kípẹ̀ yín náà kó dúró síbi báyìí. Mọ̀mọ́ ìmọ̀ bínú. Mọ́tò kí mo fẹ́ wọ̀ yìí ní ti kún. Mo ṣe kí mi dá máṣíìnì dúró rè ní bóyá gbé mi dé iwájú ilé. Ìjọ torí Ọlọ́run ayé rí ní bàjẹ́. Dọ́nà. Public transport ló fẹ́ lọ wọ̀. Bus ló ń dúró kó kún. Yẹ kó yẹ́lò ni mo fẹ́ wọ̀. Wọ́n fẹ́ wọ bus. Kí ni nǹkan tí mo sọ fún yín? Anytime tí bá ti jáde pé kẹ́ máa wọ̀. So o lè order taxify ọkọ̀ wọ Uber ọwọ́ tẹ pé àwọn mọ́tò àwọn cabs tó kọ́ máa lọ lójú ọ̀nà tó máa dá dúró o lè wọ yẹn wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ dúró lọ́tò àbí ṣé o fi pé kan tó fi ṣe bí girl nìyẹn ni. ẹ ṣe bí iye ni ìmọ̀ pé ká bá ti order fún à ń gbé 2,000 àbí 3,000 wa ìyẹn náà ni dẹ̀ sọ fún wa yí pé ká mọ̀ fi ọwọ́ mẹ́wàá wá jẹun. Shut up tí má ní má fọwọ́ mẹ́wàá jẹun ṣé bí tàti tó máa gbé ni. Oh my days ìdí táwọn tó kú ẹ ṣe máa ń bu ẹ all the time yẹn because ìwà ìdọ̀tí ló máa wù ẹ́
ọ̀nà tó fẹ́ fi ṣoríire dà èèyàn wọlé tó ti di ìlú òyìnbó ìwọ ló wá láwọn nífẹ̀ẹ́ sí ó wá dá ilé òkè òsì rẹ̀ látẹ̀kọ́ ti lọ. ìbá mi gbé pé mo ti dé ìjọ. kí n bẹ́ẹ̀ pé ó máa padà bọ̀ ìjọ àbí anyway ọlọ́mọ ẹ̀ kò lose opportunity. ọlọ́mọ máa jẹ́. ọlọ́mọ máa jẹ́ àyè máa wọ́n ṣe máa hook yín up later but àwọn nǹkan kéékèèké tó ní láti package rẹ̀ òun ló ń ṣe tó fi ń wọlé yìí o tí ọwọ́ ọmọ ẹ̀ bọ̀ aṣọ Ṣaléwá mo ní kó fi àwọn tó kù ẹ̀kọ́ fún wọn ṣe àwòkọ́ṣe máa wo bó ṣe ń ṣe kí wọn náà máa ṣe bẹ́ẹ̀ má jẹ́ kí olóore sá fún ẹ èmi ṣe tèmi o mo ṣe ti tèmi kó wájú mi darí ojoojúmọ́ máa ṣe kúrú máa ga nìyẹn mi ò nídìí ìkúnlẹ̀ ìwà ẹni kó change touch yourself up level up. kó wájú mi please embarrass yẹn lójoojúmọ́ embarrass rẹ embarrass. wọ́n pè ẹni sí Ṣaléwá inú rẹ̀ ń dùn Ṣaléwá ìwọ lọ́mọge Ṣaléwá. Suzy ti sọ̀rọ̀ ẹ fún mi ó léèyàn dáadáa ni ẹ ó sọ fún mi pé ọmọlúàbí ni ẹ tó mọ̀ wá tó dẹ̀ mọ̀ ṣe sọ mo dẹ̀ wò pé ọmọ tó dáa báyìí tó ń ròyìn ẹ̀ fún mi ó yẹ kí n pàdé ẹ̀ náà kí n mójú ajé kò ní sọ ọmọ ṣe wò pé kí n mí ìtẹ̀ bí ẹ náà fojú gan ní nǹkan tó dáa. ìwọ bọ̀dọ̀ èlò òyìnbó àdá fún yín. You said? mi ìwọ bọ̀dọ̀ èlò òyìnbó àdá fún yín. ṣé rí gẹ́gẹ́ bí wọ́n ti sọ̀rọ̀ mi fún yín bẹ́ẹ̀ náà ti sọ̀rọ̀ tí yín náà fẹ́mẹ̀ náà ṣé ń rí ìmọ̀ kẹ́mi kan mi fẹ́ ni pé àti ìlú òyìnbó ni ti dé kí nǹkan bá mi dáńlóòdù gbogbo èèyàn peace rìn ìlú òyìnbó kí kan máa kó fún mi kí mi máa dà sórí fóònù mi kí wọ́n máa fi hàn bẹ́ẹ̀ pé boyfriend mi rèé o ọkọ mi rèé o ìwọ ẹ̀sìn kankan kí n fẹ́ ṣe o tẹ́ mo ṣe wà ṣé ríbi kí n sọ̀rọ̀ dé ó ti yé mi mo dà fún yín tán láti ìbẹ̀rẹ̀ títí dópin ìmọ̀ orúkọ máa ń pè mí ni àìmọ̀ ọkọ ni ìmọ̀ ọmọ kékeré èdè mọ̀ àgbà ibi kí n bá ti fẹ́ fún mi ni mo ti ṣe kíni mo ti gbé fún yín bí àkàrà bẹ̀rẹ̀ láti inú mọ́tò àkànfà kìíní sẹ́yìn bẹ́ẹ̀ ni. irọ́ kò lè tó yẹn kò lè tó yẹn. There's a total difference between your look and your language. kí ni sọ. mo ní pé àwọ̀ ẹ bó ṣe wà ó bá èdè ẹ mu dáadáa. àpòrè kabẹ̀ láti bẹ́ẹ̀ ni àkànfà kìíní sẹ́yìn ni ó ti yé bẹ́ẹ̀ ni pápápá. a lè ṣe báyìí èmi ò ní ṣe nínú hòtẹ́ẹ̀lì àbí nínú mọ́tò mo fẹ́ kó mọ ilé mi ni. Yeah, you need to come to my house. hòtẹ́ẹ̀lì wo ni dé sí hòtẹ́ẹ̀lì ní dé sí torí mọ̀ pé ìyìn ará ìlú òyìnbó hòtẹ́ẹ̀lì ni máa ń dé sí ìyìn ìmú alọ́nu lérin. irọ́ mi ò fẹ́ ṣe lólótẹ́ẹ̀lì. mo fẹ́ jọ èdè lúwo ló ń sọ yẹn. èdè gẹ̀ẹ́sà ni èdè ìlàkì rẹ ni. very èdè fine though. èdè gẹ̀ẹ́sà ni ìṣe jàre ń ṣeun. so má worry mi ò fẹ́ gbé lọ sọ́tẹ̀ẹ̀lì máa mú ẹ lọ lé ni. yé ni dùn o kí bá ti mú mi lọ lé mi náà mú yín lọ lé mi máa lọ fi hàn yín òbí mi pé ọkọ mi rèé o àgbé mi níyàwó o àgbé mi lọ lóyìnbó o màmá sanwó síyan kí máa ná níbẹ̀ nìna. pounds la ná. máa pounds màmá sẹ́ndì síyan òbí mi o èwo ìdí wọn rìn. kórìkọ rí ná. This your look is so distinct from your. Kí ni sọ? Mo kí ẹ ní pé look ẹ ó bá èdè ẹ mu. What a distinction! Wow. Báwo lẹ rí kí? Dáadáa ni. Ṣó dẹ̀ ti jẹun? Ó ti jẹun àmọ́ kí n bá bẹ́ẹ̀ gbé mi lọ ibi ọtí ìjọ nǹkan tí mo yẹ kó máa ń dàbí irun. Ok, jẹ́ ká ti bẹ̀rẹ̀ jẹ́ kí gbé lọ tán ti ń jẹun. Àríyá ń gbé mi lọ. Kíní ni mo fẹ́ mo yẹ kó dàbí white nìkan máa ń fi sí bí mu. Oh, yogurt tàbí ice cream. Yẹnì náà ni ice cream. Mo bá rí sẹ́mi tutù. Kọ́ríkọ́rí náà. Àyọ̀fẹ́ lórúkọ mi. Ó ga.
Fine boy. Hi boy. Ah. Torí mi máa ń like àwọn ọmọ tó lè ṣeré dáadáa. Ṣọmọ lollipop, sweet ọmọ online. Onigi. Exactly, Onigi. I'm so crude. Tó bá lè lá mi bẹ́ẹ̀. Máa tọ́jú ẹ. Bí bó ṣe ń gbégi dání. Wàá gbégi dání. Kí ni ìnigi? Wàá gbé dání. Wàá fi kí ṣeré. Wàá fi dára tó wú ẹ. O tún lè dìmú bẹ́ẹ̀ ni kó di máìkì mú. Wàá tó fi kọrin. Tó bá lè ṣe yẹn fún mi. Ayé bàdá bàjẹ́ lálẹ́. Wọ́n bínú. Ìwọ ṣe ìrì. Ọ̀rẹ́ lóyún. Ṣé eré kí máa ṣe fún ẹ̀rù abáyé? Eré kan ṣe fún ilé láyé rẹ̀ láti jọ́tọ̀ ti bí. Máa ṣe fún. Mo kàn gbọ́ ya akátá ni mi fẹ́. Mi akátá níyàwó rin. Yes. Ọ̀pọ̀ yín akátá ni máa ṣe rẹ̀. Wọ́n lè ṣeré tèmi Salewa Elebolo. Yínmú ṣe eré kí mo bá ṣe fún yín. Nígbà mo bá ṣe fún yín tán ìyá gbàgbé ìlórin ẹni padà lọ sí ìlú òyìnbó. Irọ́ jẹ́ kí n padà. Ìyàwó àtàwọn ọmọ wa bẹ̀ torí Ọlọ́run jẹ́ kí n padà. Ṣe bí iye ni mo sọ ní o pé kí n máa bá ìyẹn náà sílé ní ìlú. Ó yá jẹ́ ká bẹ̀rẹ̀ náà jẹ́ kí mi. Irọ́ mọ́sùn lé mi lórí já ìwé ìfẹ́ ti oníṣùṣù lè jẹ́ kí mi máa bọ̀ lókè. Wàá wá sókè. Síbẹ̀ nìyẹn. Mo ti fẹ́ rí lẹ́yìn ilé náà wá sí ti máa wà ní ilé yẹn á wà lẹ́yìn. Ó yá fún mi jẹ́. Shalewa Elebolo tó ń pín fún gbogbo àwọn boys kiri. Shalewa abúlé Elebolo ní ìgboro. Àní Shalewa lábúlé o Elebolo ní ìgboro. Shalewa Elebolo tó ń pín fáwọn boys kiri. Àní máa ṣàwọn Shalewa wọ́n pè ẹni sísí Shalewa inú rẹ̀ ń dùn Shalewa ìwọ lọ́mọge Shalewa fún gbogbo wọn Shalewa fún àwọn boys Shalewa àbàṣà mẹ́ta tẹ́kọ̀ọ́ Shalewa o Shalewa ó lélele òróróróróróróró ó rárárárárárá ọmọ Shalewa Elebolo yóò yẹ kí fáwọn báyìí òróróróróróróró. Shalewa Elebolo tó ń pín fún gbogbo àwọn boys kiri. Shalewa abúlé Elebolo ní ìgboro. Àní Shalewa lábúlé o Elebolo ní ìgboro. Mọ̀bọ́ ọmọ tí mi bá mi jẹ àbí èmi Salewa kọ́ ni. Kàn bá sọ pé èmi Salewa fall in love mo máa jiyàn rẹ̀. Mímọ̀ wá mọ̀ nǹkan kí mo rí lára bọ̀bọ̀ gan-an mo mọ̀ tí mi láìkì rẹ̀ tí mi wà ní fisẹ́ ẹlẹ́bẹ̀ẹ́. Tòkunbà á máa tọ́jú mi kí mo bá fi ilẹ̀ kí mo bá dẹ̀ fẹ́. Olúwa kọ́ mi mọ̀ ọ́n ṣe o.
kò sùn ní. Ọlọ́kùnrin ni. Ọmọkùnrin. Why? Yes. Okay. Ṣé mo ṣe dáadáa? Ó gbìyànjú. Mo gbìyànjú kẹ́gbẹ́ mú pẹ́ tí mo ṣe yẹn. Kò sí. Ó mọ̀ ọ́ sí kankan. Kí ni ó? Ó sì kankan tó mo sì wá mo sì fẹ́ ṣe sí. Ọ̀hún ara mi ti wà lórí. Pẹ̀lú nǹkan tí mo ṣe yẹn. Mi ó sì kankan wé pẹ̀lú gbogbo nǹkan ó sì. Ok, èmi náà wà lè fún ẹ. O kàn fẹ́ ṣe mí jàǹbá lónìí iṣẹ́. Mi sọ ní jàǹbá. Máì mo sọ fún ọ wípé òun fẹ́ dá ọ lé àfàìmọ̀ kẹ́mi rẹ̀ mọ́ bọ̀ sí. Ohun tó bá tiẹ̀ lè bọ́ kó bọ́. Ẹ̀mí rẹ̀ kan lè bọ́ sí i torí ó wúlò fún mi. Eléyìí máa ṣe pa ni máa fi jẹ́ pé bàbá wèrè lèmi náà. Èwo tún láti pa mi. Kò sí ọ. Oya. Wo sórí lọ́tẹ̀ tí mo pe lálàkọ́kọ́ èmi ni mo wà lórí rẹ̀. Ṣùgbọ́n bẹ́ẹ̀ ìwọ la wà lórí mi. Wàá wá mú ẹsẹ̀ mi méjèèjì mi wàá kọ́kọ́ ọ̀rùn rẹ bẹ́ẹ̀. So ìwà jẹ́ máa kàn sálẹ̀ gógógógógógógó. Ibo ló ti kó àwọn style ìwé tó èmi mo sọ fún ọ wípé yàn kátàkó wà lọ́rùn mú mi ṣeré jù ọ lọ. So rude and sexy. Oya. Oya mo wà lé fún ọ. Oya. Mo mọ̀ sí mi léṣe. Bọ́dá lóyìnbó. Bọ́dá lóyìnbó. Kí mi ṣe bọ́dá mi? Bọ́dá lóyìnbó. Bọ́dá ọkọ mi. Ayé mi ti bàjẹ́ wo. Ó pẹ́ kí mo sì ṣe o. ẹ̀rọ àǹtí ẹ̀wà àǹtí níbo ló dà? Ayé kí mi bọ́ mú kan nu mọ́tò. Kẹ bá wọn mú kan nu mọ́tò lẹ wá gbé báàgì yín lọ́wọ́. Nǹkan mo fẹ́ múnú mọ́tò wà nù nǹkan mo fẹ́ múnú báàgì wà nù mọ́tò. Nǹkan tó fẹ́ ẹ má bínú tẹ́ ẹ fẹ́ mú wà nù báàgì nù mọ́tò. Ọ̀nkú tẹ́jọ wọlé ńkọ́? Àwọn mi sùn lókè. Wọ́n ń sùn. Ẹ farabalẹ̀ o. Ọmí sùn. Ẹ ṣáàjì kọ́kọ́ pé wọ́n náà. Àwọn ríǹgì wọn gbé. Òun náà ni mo sọ ọmí sùn. Ǹjẹ́ ìsáyé lọ bá. Ẹ wá ẹni sùúrù ẹni tẹ́jọ wọlé àwọn náà rán yín lọ sí di mọ́tò kẹ́ lọ mú nǹkan tó wà nù báàgì sínú mọ́tò àbí nǹkan tó wà nù mọ́tò sínú báàgì. Wọ́n wá tẹ̀lé yín wọ́n wá ti ń sùn ẹ wá ń lọ nítorí pé ẹ fẹ́ lọ síbẹ̀ ẹ wá gbé báàgì dání. Ǹjẹ́ sáré lọ mú mi bọ̀. Àǹtí ṣe fẹ́ gbọ́ mi tí yín ò ní bàjẹ́ èmi àti yín la máa jọ lọ ẹ má bínú ẹjọ́ torí Ọlọ́run. Kí ló ṣe yín kí ló ṣẹlẹ̀ a máa jọ wọ bẹ ní. Ìwé ìfúru máa yọ orí mi bàjẹ́. Ìwé mímọ́ mi èsì mi. Mo jẹ́ kí n tẹ̀lé lọ sókè. Mímọ́ bó ṣe ṣẹlẹ̀ èsì mi. Ní iṣẹ́ yìí fún kí ni ọ̀nkú tẹ́ ẹ jọ wọlé wọ́n ń sùn àwọn ní kẹ́ lọ mú nǹkan wá ìgbà tán sùn náà wá sọ fẹ́yìn pé kẹ́yìn lọ mú nǹkan wá. Kó tó sùn náà kí mi lọ nu mọ́tò lọ mú nǹkan wá. Ṣẹ̀rí àwọn àjọ dénú rúùmù yẹn. Ìlọ máa jókòó dé ìsìn. Irọ́ èmi ṣe wà òkè. Ìran yóò ní jẹ gbèsè ó tẹ́ mo ti ń ṣiṣẹ́ mi ò tí ì ríṣẹ́ méjì. Bọ̀dá ìwé ibi kọ́rọ̀ dé dúró olúkú ní báyìí. Àmín. Máa pẹ̀rẹ̀ kẹ́ mú ya. Olórí ni gbèsè rí ṣe ìwọ mímọ́ mọ́ èsè mi. Àmín kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. Wọlé síbi tí wọ́n máa kó gbajúmọ̀ yín o mi ò mọ láìda o máa kó gbajúmọ̀ yín nísìnyí mi ò mọ bó ṣe ń ṣẹlẹ̀ gàràgàrà my friend. Shalewa bí mo gbé in fact mo bẹ ẹyọ kan ó ní láti dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá àti Ọlọ́run bí gbogbo ẹyọ nínú wàhálà tó wáyé sórí ìwádìí tí àwọn ọlọ́pàá ṣe ó fi hàn wípé o ò mọ kankan nípa ikú olóògbé Mr. Tokunbo and more so láti dúpẹ́ lọ́wọ́ Mr. Siji is the brain behind it òun ló yẹ ká mọ̀ wípé ikú tó pa Mr. Tokunbo
has to do with the heart problem wọ́n ní. If not for him, wọ́n máa jìyà iṣẹ́ àìmọ̀dí tí wàá jẹ́ kárakára. So in that case, kó kí Mr. Siji dáadáa tó ń yọ ẹnu ewu tí o mọ̀ díẹ̀ rárá yìí. Irú ẹ̀ṣẹ̀ tó ṣe yìí tó mọ̀ kankan pẹ̀ ló ń gbé ẹlòmíì dé ọgbà ẹ̀wọ̀n tó dẹ̀ ń serve jail sentence. So please, mo fẹ́ kó dúpẹ́ lọ́wọ́ gangan. Àwọn gangan ni olórí ẹ̀. And my advice to you, gbogbo ìrìnkúrìn tó ń rí máa jáde lọ́sàn-án, máa jáde lóru, gbogbo ìrìn rádaràda lọ́sàn-án lóru tó ń ṣe káàkiri kò lè help ẹ̀ wo bí tó láǹdẹ̀ sí báyìí. Tẹ́ bá rìn gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ kò ní ṣẹlẹ̀ sí ẹ. How will you understand that? Thank you very much. Ashiji. Arábìnrin, alátẹ̀lá yẹn ó nítumọ̀. Ọkùnrin tó yọ yín ní ewu lójú àlá yẹn, oló lè yọ yín ní iṣẹ́ ìdọ̀tí tẹ́ ń ṣe yìí. Àǹtí, ẹ jáwọ́ ní iṣẹ́ ìdọ̀tí tẹ́ ń ṣe kẹ́ má bàa parun. Má ṣe mí lákìsà ẹlẹ́gbin. Mo ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi. Ẹ ṣe pé mo fẹ́ràn rẹ̀. Ìgbà ìmọ̀ mi má jẹ́ kó pa mí lẹ́kún. Èṣù ló mú mi dẹ́ṣẹ̀. Bàbá ẹ ṣe pé mo fẹ́ràn rẹ̀. Ìwọ lóru kí ló ṣe mí dáríjì mi. Èṣù ló mú mi dẹ́ṣẹ̀. Jọ̀wọ́ jẹ́ káyé mi gbà ọ̀tun. Ohun tá fún ṣe. Dáríjì mi àlórí mo tọrọ. Àkókò kẹ́kọ̀ọ́ mo dọ̀la. Yóò padà jẹ́yà. Bó jẹ́ Ẹ̀pà Jésù ní Olúwa àti olùgbàlà yín. Ẹ̀rì mọ̀dájú kan ayé ìmọ̀dá. Ẹni tí ìrọ̀lọ́mọ bímọ bímọ, ó ti kókó wòdà. Ẹ wá síbẹ̀, ẹ máa rí ìyàtọ̀ Ọlọ́run. Ẹ kò fẹ́ àtẹ́sí wa. Mo fẹ́. Shalewa Elebolo. Ojú mi ògùn ọ̀tọ̀ mi jẹ náà. Shalewa Elebolo, right? Irọ́ mèsì Salewa Elebolo mọ́ ìgbà ìmọ̀re ni so ti yẹ yín sẹ́ni nísìn orúkọ mi ni ilé máa pè mí ní Sister Rebecca. Sister Rebecca? Bẹ́ẹ̀ni. Jesus, I'm sorry. Sister Rebecca? Bẹ́ẹ̀ni sá. Wow, people change. Like, really? Bẹ́ẹ̀ni sá. Sẹ́ẹ̀rì Ọlọ́run nílò ayé rin èsì ìṣòro kí n lè gbé wá fún Ọlọ́run òun la gbà yín so ti yẹ yín bẹ́ẹ̀ ni torí òun lọ́ba àwọn ọba òun lolúwa àwọn olúwa òun lọ́ba lánàá ọba lónìí ọba títí ayérayé òun lọ́ba má fi ìkan gbà kan lọ́wọ́ ènìyàn so ti yẹ yín so mo fẹ́ kí n fi ayé rin fún Jésù torí èsùn kan ká mú wáyé dẹ̀ sùn ká mú lọ so ti yẹ yín mẹ́ẹ̀ máa sọ jù bẹ́ẹ̀ ni lọ mo dẹ̀ pẹ́ ládùúrà pọ̀ Ọlọ́run ràn yín lọ́wọ́ kí lè wá sí program kí mo fún yín. Program again? Bẹ́ẹ̀ ni. Kò sí problem. Èsì wa la màmá retí ni Ọlọ́run wà pẹ̀lú rin á wà pẹ̀lú family rin. Sister Rebecca. Bẹ́ẹ̀ ni. Kí ni nice day. Tẹ̀yìn náà. Ìgbà Jésù gbọ́ lórúkọ àti olùgbàlà rí. Òun ló lè gbà yín nínú ewúkéwu kí n bá bára rí. Jésù ló lè ṣe é. Òun ló bá àwọn bá. Mo bẹ sọ olóòní gbọ́ mo tún bẹ sọ pé òní gbà tí bá tiẹ̀ bá sọ pé kó lọ mú ìyàwó wálé tí bá ní kó mẹ́ni tó máa fẹ́ wálé ẹ̀jọ̀ ṣáṣáwó ni mo ní kọ́ ọmọ ìlọ mú wálé torí mi ò pé mi àti ẹ jókòó aṣọ tí mo ní pé anything tó bá rí ní títì ní kó lọ mú wá tó bá ti ń di tóbi tí ń béèrè lọ́wọ́ rẹ̀ wípé ṣé èmi ni mo bímọ ìṣá kí mo ti ń finú rògbà tí mo bímọ nígbà tó jáde láti abẹ́ mi tí wọ́n wá gbé káàkiri tó lọ bá mi wẹ̀ mo ti ń wo bó ṣe lè páàsì ẹ̀ tó fi wá bọ́ sí change tàbí tó fi kó má jẹ́ pé wọ́n pààrọ̀ ọmọ ni because ọmọ tẹ̀mí bí tí mo dẹ̀ bá sọ̀rọ̀ tí mo tọ́ kò ní wò sùsùsù kó jẹ́ pé táàgì nílé aṣẹ́wó ló ti máa sọ pé òun ti lọ mú yàwó nítorí pé mo ní pé kóun lọ fẹ́ yàwó are you mad are you crazy ṣé o gan ni ẹjọ́ báwo ni mo ṣe tó mọ èyí tó ṣe wá dìdìrì mọ́ mi lọ́wọ́ tó ti wá dìdàkudà that you cannot take one decision of taking a woman yourself so I have to do it èmi náà ni mo tún bá so kákúkú ni mo ti mọ̀ ní kí n ti lọ mú yàwó wá fọmọdé jẹ́jẹ́jẹ́jẹ́ bóyá kò bá dà ọmọ ìbá mi lórúkọ jẹ́ Ṣíjí bá mi lórúkọ jẹ́. But really, Ṣíjí, kí ni problem ẹ? Olóde tó yẹ pé nǹkan tiẹ̀ báyìí
nígbà tó yẹ kó ní àbí kò lọ mú ìyàwó wa lọ ilé aṣẹ́wó olóṣù for that matter kí ló ṣe é. I don't know. lẹ́sẹ̀ gbogbo nǹkan tẹ òdi ọwọ́ ni. I don't even understand what is going on anymore. I don't. Why must everything be about you both? I don't understand. Why? Shit, if you don't going to consider feelings in me, have you ever considered my feelings as your son? You don't. Any call is that? Only sir. Any call is you don't want to do. You said I should go and get a woman. I got a woman for you now. She's pregnant. All you can say is you raise your voice. Bring your voice down. I just beg you, please. This is my life. Mommy, shall we X off feeling? What is what the vacation? I've done it, but it's if we know because that's why you. I show. Please, I love her. I just accept that. I love her. She's all I want. That is it. Simple. I don't know my mother. Ṣé tí mo bá ní pé kò fẹ́yàwó Ṣíjì? Ẹ ṣe ilé aṣẹ́wó ni mo ní pé kò lọ ni. Ẹ ṣe ilé aṣẹ́wó ni mo ní kò lọ. What are you talking? I'm talking about a woman tọkùnrin kìíní ìkejì kẹta. Ọlọ́run ọmọ yẹn kọ́sọ́mà tó visit òun nìkan. Lójúmọ́ kan tí wọ́n ń dà á bẹ̀. Ìwọ náà bẹ̀ tún bọ́ síbẹ̀. O tún dá tiẹ̀ sí. Owó ẹgbẹ́ ọmọ wáyé wá sọ fún mi pé ọmọ tèmi sí. What I was talking about life. Okay, how am I sure that my life can ever be seen in that girl? Because mi ò rò pé mo lè rí life mi yẹn lára lọ tó lọ mú wáyé. I am talking about show. Ọmọ yẹn máa pa life mi. Máa padà wá pa life mi jẹ́ bí jẹ́ sọ yìí o. Máa padà pa life mi jẹ́ bí jẹ́ sọ yìí o. Àbúrò mo ṣe fẹ́ pa aṣẹ́wó pé àwọn ọmọ tó bí ọmọ tèmi ni. Are you kidding me right now? How are we even sure wípé òun ló fún ọmọ yẹn lóyún? How are we sure? Abiladuru customer. Ládùúrú customer. See, mom, because I'm not going to sit here and allow you to speak ill of my wife. I want my wife. Wife? I am just done here. I am done. Get out! You are a fool! Animal! Mommy, ẹ bá sọ̀rọ̀ because tí n bá handle ẹ̀, tí mo bá man handle ẹ̀, máa ṣe léṣe. Ọmọ mi tó ti mú mi nìyẹn ṣá. Ọ̀rẹ́, kí ni mò ń gbọ́ etí mi ti kún? Mo ti complain, ẹ̀gbọ́n ẹ̀ náà complain. Lórí kí ni? Lórí ọkùnrin tó ń fẹ́, Shalewa. Ó ti bá mi sọ̀rọ̀ lórí gẹ́ẹ̀lì, àmọ́ bó ṣe ń lọ ní ìgboro pápá gẹ́ẹ̀lì. Ajá ni gẹ́ẹ̀lì náà, she's very loose. Ọmọ tó jẹ́ pé ìwọ̀n gan ti sọ fún mi nípa ẹ̀. Tó jẹ́ pé ní tẹ̀lé sọ́nà. Bàjá ni, òun ló fẹ́ fi ṣayọ̀, òun ló fẹ́ gbé sílé. Bẹ́ẹ̀ mo sọ bẹ́ẹ̀. Máa ń bá mi sọ̀rọ̀ náà, mo dẹ̀ máa ń gbọ́ sí ẹlẹ́nu. Báwo ni màá ṣe máa ń bá ẹ sọ̀rọ̀ tó ní gbọ́ tèmi? It's not right. Let's do things in the right way. Look at me today now. I listen to my prayer. Look at everything. Look at all I've acquired. In a matter of short while. Wọ́n ṣe making me now. Ọmọ nǹkan táwọn èèyàn ń sán gbòòrò. Ó ṣògùn owó ni. Ọmọ yahoo ni kíníkan. But it's not so. It's my mother's prayer. Mo dẹ̀ ń gbọ́ràn. Shiji, you can do this. Listen to them. Do what is right. They know what's best for you. I know you are going to do something right about this. Do something right about this. And I'm trusting you. Ọ̀gá, àwọn tó fẹ́ ra mọ́tò Lexus yẹn. So wọ́n dúró dé in office. Okay, come for me 2 minutes. I'll be through now. No problem. So Shiji bí ṣe ń sọ lọ. It's not supposed to be so. Mo ti gbọ́ ti parents mi and I'm doing very fine. Ìyá yín ọ̀rẹ́ ẹni ni o. Àbọ̀rọ̀ ní tábà sọ fún ọlọ́gbà àbí ó ṣe kí ni pàdé mi. Fún mi, hold on now, ní sùúrù now. What is your problem? Why don't you tell me kiri? Ṣé mo mọ̀ ẹ́ rí ni? Do you know me? Really? Yes, really. Kí ló ṣẹlẹ̀? Ṣé o ti dé gbogbo level by? I said I'm sorry. Sorry about what? I am sorry. I'm sorry for everything. Má bínú. Mo mọ̀ pé if you're angry right now, èmi mo fọwọ́ ra mi fa because I have treated you with such disdain. I'm so sorry. Má bínú. Mo ṣáà ti ń bẹ̀ látàárọ̀. Má bínú. Story. That's what you say all the time. Bó ṣe máa ń ṣe nìyẹn tí wàá tún padà lọ máa ṣe gbogbo òṣì tó ń ṣe. I'm not interested. Just leave me alone. I am so sorry. I am so sorry. See, okay, right now, what do you want me to do? Kí ló fẹ́ kí n ṣe fún ẹ láti jẹ́ kó mọ̀ pé I am never going back on my word. I was so stupid. I don't want you to do anything. Ṣáà fi mi sílẹ̀. Jẹ́ kí n máa bá tèmi lọ. Please now, mo ń bẹ̀ ní gba money now. I don't know what was going on with me. Mi mọ̀ nǹkan tó ń ṣe mí lọ́pọlọ. Ó dà pé mi dà pọpọlọ mi lọ́ mi, understand? Má bínú. Right now, I'm ready to make amends. I'm so sorry. Okay, kí ló fẹ́ kí n ṣe? See, right now, if you tell me anything tó bá fẹ́ kí n ṣe láti jẹ́ kó mọ̀ pé I am never going back on my word. I'm ready to do it for you. Are you serious? I am serious. Listen,
me ò trust ẹ rárá ni. I don't trust you. I know, Momo, but right now I am ready to go on a very serious journey with you. Okay. Just that the only thing you can do to assure me is to barely engage me. Engage? Yes. Engage? Then, can we do it right now? Like, can we do it right now? See, let me just tell you something. If that is Koto Majokumokwe, I am serious for you. I can go out and get you a ring, and I'm going to do that right now on my knees. I'm ready to do that. Are you serious? Yes, I am ready. See, me understand, but right now I have diamonds with me. So why it's my settle that in my stones up and down. So I'm so sorry. Now I am ready to do anything for you. Yes, I want you to be my wife. Are you sure? Mashemila kisa ẹlẹ́gbin mo ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi ìgbà ìmọ̀ mi má jẹ́ kó pa mí lẹ́kún. Má bínú ọ̀rẹ́, ọmọ bọ́rọ̀ ọ̀gá ṣe rí, tó bá ti rẹ́jọ́ báyìí wọ́n máa dáyàn dúró, má bínú jù. Dọ́là pọ̀, mo dẹ̀ ti ń dúró síbí ìbàdí ẹ̀ látàárọ̀. Ò ní bínú jọ, má bínú ọ̀rẹ́ mi. Mo ṣàmọ̀ pé kí ló ń ṣe, kí ló wá lè tó yẹn. Kò sí wàhálà, ṣá wá lè máa lọ sí. Ó yá, ká máa lọ. Ó yá já lọ. Bọ̀ ó tiẹ̀ ṣe bẹ́ẹ̀ nípò rí anything. Bọ̀ngàn tó wọ̀ kúrò látàárọ̀ náà ni, mi ò rí nǹkan kan. O ò rélé iná. Irọ́ ni. Tani? Ring, I am engaged. So? Hey, guess. So for real? Guess. Ọlọ́run mi ò lè guess. Tani? O lè guess. Ṣé o jẹ́ kí n help her out? Ṣèjì. Irọ́ ni. I'm serious. Hey! Apẹ́kọ̀ tó jẹ́ òní jẹ́ bàjẹ́. Fúnrẹ́rẹ́! Báwo ló ṣe ṣe? Mi ò mọ̀ wo. Ó kàn dédé wá ní ẹ kí n forgive òun ti ready láti wà serious. Òun kí n má bínú. Mo ní èyí. Ṣé irọ́ ni àbó òótọ́? Ó wá ní ó máa engage mi. Ló bá gbé mi lọ. See what he bought. Òrùkádé. This is huge. Congratulations. Right there. Congratulations, Danny. Thank you. Ẹ jọ̀ọ́ gbà wo la ń ṣe ń sìn. I can't wait. Àti Mude. Mo fẹ́ best. Àti Mude. Ẹ má jò pẹ́. Eléyìí yóò gbìyànjọ́ lọ́mọ. Ẹ má jò pẹ́. Congrats, my darling. Congratulations. Thank you, baby. Olúwa ṣe. Jálọ fún mo fẹ́ ṣì ló kú báyìí. A máa ma plan o. Ọlọ́run ṣe tèmi náà. Ìgbà ìmọ̀ mi nìyẹn. Ọ̀rọ̀ ayé mi dọ̀wọ́ rẹ̀. Jọ̀wọ́ jẹ́ káyé mi gbà ọ̀tun. Òun ta fọ́ni ṣe. Ṣé òbínú pé mo pẹ́ ṣá? Àfẹ́rẹ́ àbínú tó mọ̀ pé inú tráfíkì náà ni àá sí. Òun mẹ́sẹ̀ bínú. Ṣé wọ́n ṣe tráfíkì ní láti lọ sọ́mà? Ọ̀yìn dókò. Sórí Shalewa. Sá. Mi ò fẹ́ kórí mi gbìyànjú burúkú. Mi ò ṣàṣepọ̀ ìṣẹ̀rí. Àìrọ̀ yìí ṣe burúkú ojú ẹlẹ́dàá rẹ̀ tòkè. Mo kàn fẹ́ kó understand pé nǹkan tí fẹ́ ṣe yìí àbí nǹkan tí fẹ́ sọ yìí kò ń ṣèkọ́ tó wá láti rìn ọkọ̀ mi kò mú ní láti ṣe because àkókò wà lẹ́gbẹ̀ẹ́ yẹn ò ní change mo ti ṣe. Sórí ọ̀rọ̀ oyún náà yìí. Ṣé ọmọ rẹ̀ à? Òun ní jọ máa lọ ṣe. Kí ni sọ? Máa ṣe ní sẹ́nu. Because sórí nǹkan tó ṣẹlẹ̀ ni pé ó ti ṣàwọn nǹkan sẹ́yìn. Ó jẹ́ wípé àwọn nǹkan wà tó lè change téèyàn lè change ó ti pọ̀ jù. So àwọn ìdojúkọ kan tó dojúkọ mi tẹ́ pé ó ju agbára tèmi gan lọ kò lè jẹ́ kí n lè tẹ̀lé nǹkan tó wù mí látọ̀. Because truly mo love him. But I'm so sorry to do this. Sorry, this is like 40k, right? To bá tẹ̀ feel pé okay, we have a good call. Just let me know. Send details and see me. I will do the need for me. I'll send the woman to drive me. But I just want you to forget this. It is over. I cannot continue this. Mo ti jókòó, mo ti rò dáadáa, mo ti rí pé ó máa affect the nǹkan fúnra mi. Shalewa, now you are Rebecca, but Shalewa, it's just too. It's something I cannot change. I'm so sorry. Have a nice day.
àṣẹ bó pẹ́ bóyá bó dọ̀la yóò padà jẹyọ bó jẹ́ rere ni tàbí ibi ohun tá a bá ṣe là ó gbà ó mú padà wájọ́ nílá fẹ̀lifẹ̀li ìyá ogun adùn padà wájọ́ nílá fẹ̀lifẹ̀li ohun tá fóni ṣe ọ̀rọ̀ ìtàn ní bòódọ́là má ṣe mí làkìsà ẹlẹ́gbin mo ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi ìgbà ìmọ̀ mi má jẹ́ kó pa mí lẹ́kún bàbá foríjì mi ìgbà ìmọ̀ mi nìyẹn ọ̀rọ̀ ayé mi dọ̀wọ́ rẹ̀ jọ̀wọ́ jẹ́ káyé mi gbà ọ̀tun ohun tá fóni ṣe àṣẹ bó pẹ́ bóyá bó dọ̀la yóò padà jẹyọ bó jẹ́ rere ni tàbí ibi ohun tá a bá ṣe là ó gbà ó. ìyá ọmọ adùn padà wájọ́ nílá fẹ̀lifẹ̀li ìyá ọmọ adùn padà wájọ́ nílá fẹ̀lifẹ̀li ohun tá fóni ṣe ọ̀rọ̀ ìtàn ní bòódọ́là má ṣe mí làkìsà ẹlẹ́gbin mo ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi ìgbà ìmọ̀ mi má jẹ́ kó pa mí lẹ́kún bàbá foríjì mi